call out hypocrisy nínú Islam, sheget. A fẹ́ call out hypocrisy nínú àwọn tó ń tẹ̀lé ẹ̀sìn yìí. Ṣé rí pé last month àbí the month before, Asake lọ sí Hajj. Àwọn Muslim then claim ibi àwa oh no kìnìkan blah blah blah, not knowing pé career Asake haram ni. Nǹkan tó ń mú oúnjẹ tó ń fún Asake tó ń fún oúnjẹ sórí tébù ẹ̀ tó fi ń bọ́ ẹbí ẹ̀ tó fi ń bọ́ family ẹ̀ haram ni. Mo wá notice pé ẹ̀yin Muslim mo feel bẹ́ẹ̀ pé ẹ wà very two-faced because ẹ wá bẹ́ẹ̀ lómi ìsọ̀rọ̀ ẹ sọ pé ó máa wọná ṣé Asake yín kò ní wọná gbogbo ẹ̀ làwọn lẹ́nu lálẹ́ ẹ ṣe. So nǹkan tí máa ṣe ni wípé ẹ jẹ́ sáré get ti Quran verse yẹn mo ti ní bíbá yọ already mo máa kàtà sí ẹ̀ I ma read everything tó fi clearly tó fi sọ fún wa pé music in Islam is haram. Musical instruments kò dà pé ìlù kan péré ló wà halal nínú Islam. Tẹ́ bá dẹ̀ wo irú type of drum tí yẹn jẹ́ drum àwọn Lárúbáwá ni ṣe get. Every other musical instrument haram ni. Àwa check it out lẹ́ni mo ń bọ̀. Ẹ jẹ́ n gbéra mi sí big screen. Ẹ ti wà ní big screen. Mo ti wà ní big screen. Okay, ẹ jẹ́. Okay, ẹ jẹ́ n gbé sókè. So Suratul Luqman ẹ̀yin èèyàn wa ẹ kọ́lẹ̀ Quran chapter 31 verse 6 kí a gbọ́ nǹkan tí ó sọ. Quran chapter 31 verse 6. So lọ́n bá ṣe ń kà ní èdè Lárúbáwá màá máa kà ní èdè Yorùbá kí ó lè yé wa dáadáa. Quran chapter 31 verse 6. MSBABA kí ló ń ṣe green screen mi kò ń bọ̀. Ẹ tún green yẹn bí àtọ̀ ní green tẹ̀ yà ilé máa ṣe. The same thing. Ó dẹ̀ ń ṣe fún everything else but okay ẹ jẹ́ lọ screenshot yìí àyà yẹn again bóyá kí n tún ṣe. So ẹ máa bá wa power tap níbi ibi black spot tó wà ní comment section yẹn. Ibẹ̀ ni kẹ́ ti máa bá wa power tap. Mo rí báwọn Mùsùlùmí kan fẹ́ wá sókè bọ̀ ẹ ṣe sùúrù. Okay, mo ti rí àyà yẹn ó yẹ kó ṣiṣẹ́ ní ìsìn. Okay, that's much better. Now, Surah Tanka gbogbo le is Surah to Luqman, right? Host 31 ayah number 6. Ó sọ wípé ó ní but there are some people who employ theatrics. Ó ní ó wà nínú àwọn ènìyàn ẹni tó ń ra ọ̀rọ̀ eré àwọn tó ń ṣe eré ká kọrin ká ṣeré orí ìtàgé ẹ tẹ̀síwájú. Only to lead others away from Allah's way. Láti fi ṣì àwọn ènìyàn lọ́nà kúrò ní ojú ọ̀nà ẹ̀sìn Allahu. Without any knowledge. Pẹ̀lú àìnímọ̀. And to make a mockery of it. Àti nítorí kí ó lè sọ ẹ̀sìn di yẹ̀yẹ́. They will suffer a humiliating punishment. Àwọn wọ̀nyẹn sì ní ìyà tí yẹpẹrẹ ẹ̀dá wà fún ìyà ẹlẹ́ta elérò ń bẹ fúru wọn. Wọ́n á jẹ palaba nínú ìyà. Àwọn tó ń kọrin, àwọn tó ń ṣeré orí ìtàgé, àwọn tó ń ṣe gbogbo àwọn tó ń dá wákà, àwọn tó ń kéwì, gbogbo anything. Torí sadist dàlá, wọ́n tó bá ti ń ṣe gbogbo àwọn nǹkan yẹn, Allah sọ pé ó máa jẹ palaba nínú ìyà. So tafsir yẹn nìyí, amaka nǹkan tí Ibn Abbas sọ. Only any of mankind. Èèyàn kéèyàn. Have you fed her? No, not yet. Me understand the kini. Here al-Nadir. Nǹkan tó ṣẹlẹ̀ pé ìdí tí àyà yẹn fi sọ̀kalẹ̀ nítorí ẹni yẹn tó ń pè ní al-Nadir ibn al-Harith sheget. Òun náà máa ń kọrin. Tẹ́rí táìmù yẹn, àwọn kan máa ń kọrin, wọ́n máa ń kéwì tí wọ́n fi ń tako Muhammadu, tí wọ́n fi ń expose Muhammadu. So ló jẹ́ kí àyà yẹn sọ̀kalẹ̀ kí Muhammadu lè sọ gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyẹn. Pé gbogbo àwọn tó bá ti ń ṣe nǹkan yẹn o, wọ́n máa wọ inú náà wá jẹ ìyà ẹlẹ́ta elérò. Okay, mo ti get anything. Only and of mankind, the reference here is to al-Nadir ibn Harith. So àti fún gbogbo èèyàn kéèyàn, bọ̀ àyà yìí ẹni tó ń bá wí ń bí orúkọ ẹ̀ ní al-Nadir ibn al-Harith. Of
is he who payeth for mere pastime of discourse. Torí àwọn nǹkan tí ó máa ń sọ tó máa ń ṣe. Discourse of falsehood, books on legends. Ó máa ń sọ àwọn ọ̀rọ̀ kan tí kò rí bẹ́ẹ̀. Ó dẹ̀ tún máa ń sọ àwọn ìtàn àwọn èèyàn kan, ìwé kan tó máa kà tí kò rí bẹ́ẹ̀. On the sun, the stars. Nípa oòrùn, ìràwọ̀. Mathematics and singing. Ká máa ṣe ìṣirò, ká dẹ̀ tún máa kọrin, ó gba àwọn nǹkan ìyà Allah ò nífẹ̀ẹ́ sí. It is also said that this means associating partners with Allah. So ìwọ tó bá ti ń kọrin, tó bá ń ṣe gba àwọn nǹkan yìí, ó dàbí pé o ti ń bá Allah wá orogún. By means of it, Allah's religion and obedience. So ẹni tó bá yẹ ti ń ṣe àwọn nǹkan yìí, mo ń bọ̀ ìbílẹ̀ wà yẹn náà. It is also said that this means associating partners with Allah. So ó túmọ̀ sí pé ẹ̀ ń bá Allah orogún. That he may be misled by the means of it. Máa ṣì àwọn èèyàn lọ́nà. From Allah's way. Ní ojú ọ̀nà Allah pẹ̀lú nǹkan tẹ́ ń ṣe yìí. From Allah's religion and his obedience. Nínú ẹ̀sìn Allah àti láti gba Allah gbọ́. Without knowledge or proof. Tí ẹ ò dẹ̀ nímọ̀ nípa nǹkan tẹ́ ń ṣe. And make it the butt of mockery. Ẹ wá ń fi àwọn èèyàn wá ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ nípa orin tí ẹ ń kọ, àwọn nǹkan tẹ́ ń ṣe yẹn, ẹ wá ń fa àwọn èèyàn ṣe àwàdà. For such there is a shameful doom for these. Ìwọ tó bá wá ń ṣe báyìí tó ń kọrin tàbí tó ń ṣe bí ìṣirò, tó ń ṣeré orí ìtàgé, tó ń ṣe anything láti máa ṣe àwọn nǹkan ìjìyà kan ń bẹ fún ẹ. A severe punishment, basically. Ìyà ẹlẹ́ta elérò, ìjìyà burúkú, ìjìyà tó le ní ó ń bẹ fún ẹ. So irú Àṣàkẹ́ nǹkan àwọn tó ń kọrin yẹn lọ́dẹ̀ jẹ́ mùsùlùmí, ẹ máa bá wọn máa ṣe kí ni, wọ́n ní ìyà ẹlẹ́ta elérò ń bẹ fún wọn. Àmọ́ kí ló dé táwọn àáfàá tí wọn ò ní ṣàlàyé fún àwọn tó ń kọrin tó jẹ́ mùsùlùmí wípé orin tẹ́ ń kọ yìí, Allah ò máa fẹ́ràn orin, ó máa jẹ́ kẹ́ wọ náà. Kí ló dé tí àwọn àáfàá tí wọn ò ṣàlàyé? Bẹ́ẹ̀ ni Saoti Arẹwà, ogbon pọ̀ bẹ́ẹ̀ Wàsíù Sọ̀díkì, gbogbo wọn ṣàkàkùrá wọn ṣàrí pé èèwọ̀ Haram ni orin inú Islam. Kí wá ló dé tí ẹ kọ̀ tí ẹ ò tẹ́ wá ń kọrin? Sadist làálà. Ẹ̀sìn Islam yìí náà ẹ̀sìn àwọn olóríkórí ni, ẹ get. O ò lè jẹun máṣúmátọ̀, ẹ̀sìn máṣúmátọ̀. Tó bá fẹ́ wọ toilet, oníṣẹ́kan tó máa gbé wọlé. Tó bá fẹ́ jáde, oníṣẹ́kan tó máa gbé jáde. Tó bá fẹ́ báyàwó ẹ̀sùn, ó ní bó ṣe máa ṣe. In fact, nínú Islam, ó tó wáyé báyàwó ẹ̀sùn, tó wáyé dodgy style ẹ fẹ́ lò, ó ní bẹ́ẹ̀ ṣe máa ṣe, ó ní bó ṣe máa bend. Tó wáyé bó fẹ́ sùn lé lórí ni, ó ní bẹ́ẹ̀ ṣe máa ṣe. Tó wáyé bó fẹ́ kátùn ẹ̀ sókè ni, ó ní bó ṣe máa kátùn ẹ̀, torí tẹ́ bá fẹ́ sun oorun yẹn, ẹ gbọ́dọ̀ yídì sí Kaaba. Orí yín Kaaba lẹ gbọ́dọ̀ yí sí. So oríṣiríṣi nǹkan rádaràda bẹ́ẹ̀ ló wà nù Islam. Toilet yẹn, tẹ́ bá fẹ́ toilet, ó gbọ́dọ̀ yọjú sí Kaaba, ó níbi tẹ́ gbọ́dọ̀ yọjú sí. So ẹ̀sìn fún àwọn apọ̀dà ni. Kíní yìí ò ṣe dáadáa o. Wọ́n mẹ́fọ́ kúfà, ó yàgbé kíní ẹ̀ ò ṣe bá kẹtùn. Kí ló dé tó ń ṣe báyìí? Mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀, mo ti lọ screenshot again. Okay, mi ò mọ bóyá ó ti wà. Check in drop, kí n wá sókè. Ó ti wà okay báyìí now. Okay. All right, so this is Sahih al-Bukhari 5590. So èyí tá ń ká yìí ó ní Sahih al-Bukhari 5590. Narrated Abu Amir or Abu Malik al-Ashari. Abu Amir tàbí Abu Malik ni wọ́n ń ṣàlàyé lọ́n sọ̀rọ̀ nù àdìtì. That he heard Rasulullah saying. Ó náà gbọ́ tí òjíṣẹ́ Allah ń sọ̀rọ̀ kan tó sọ pé. From among my followers, there will be some people who will consider illegal sexual intercourse. Nínú àwọn tí wọ́n ń tẹ̀lé mi, àwọn kan wà tí wọ́n máa ṣe ìbálòpọ̀ ní ọ̀nà àìtọ́. The wearing of silk. Wọ́n á máa wọ aṣọ. The drinking of alcoholic drinks. Ká máa mu ọtí. And the use of musical instruments. Ká dẹ̀ máa lo àwọn èròjà orin, bóyá piano ni o, bóyá jìtá ni o, bóyá microphone ni o. Bí èròjà orin náà ni microphone táwọn àfáà ń lò yẹn. Bóyá microphone ni o, bóyá ká máa lùlù ni o. And there will be some people who stay near the side of a mountain in the evening. Ó dàbẹ̀ ti fòbì kan. No, as lawful. Musical instrument. The use of musical instruments as lawful. Oh, as lawful. Wọ́n á máa lò ní ọ̀nà tó tọ́. And there will be some people who will stay near the side of a mountain. Àwọn kan wá wà tó yẹ pé wọ́n máa wà ní ẹ̀gbẹ́ orí òkè. And in the evening, tó bá wá ti di ìrọ̀lẹ́, their shepherd will come to them with their sheep and ask them for something.
àwọn tó ń dẹran àwọn tó ń bá wọn dẹran máa wá sí ọ̀dọ̀ wọn wá béèrè nǹkan lọ́wọ́ wọn. But they will say to him, wọ́n wá sọ fún ẹni yẹn pé, return to us tomorrow. padà wá tó bá dọ̀la. Allah will destroy them during the night and will let the mountains fall on them. Allah máa wá ba ayé wọn jẹ́ ní alẹ́. Allah máa ba ayé wọn jẹ́. Òkè tó ga yẹn, Allah máa wó lù wọ́n mọ́lẹ̀. And he will transform the rest of them into monkeys and pigs, and they will remain so till resurrection. Àwọn tó wá kọ̀ tí wọn ò kú nínú wọn yẹn, Allah máa sọ wọ́n di ọ̀bọ àti ẹlẹ́dẹ̀. Wọ́n dẹ̀ máa wà bẹ́ẹ̀ títí táyé máa fi parẹ́. Ẹ jọ̀ọ́, nínú àwọn tó ti ń kọrin tẹ́yìn ti mọ̀, èwo ni Allah ti sọ dọ̀bọ nínú wọn? Èwo ni Allah sọ dẹlẹ́dẹ̀ nínú wọn? A ní gbogbo kíní ìtàn ìjàpá àti yán níbo ni? Islam irọ́ ni. Irọ́ ni ta ló ti dọ̀bọ nínú wọn báyìí? Irọ́ gbogbo kíní yìí ẹ̀yin èèyàn wa ẹ jí. Wọ́n tó bá ti ń lo musical instrument, kò bá jẹ́ microphone tẹ́yìn àfáàfin sọ̀rọ̀, torí microphone yẹn náà iṣẹ́ àmà fi ń dá wákà. Ẹ fi ń dá wákà náà. Adé tí mo dé adé ànábì ni ẹ ṣáà ń dá wákà, ẹ máa ń kọrin oríṣiríṣi. Ó ti parí, ẹ tọ́mọ bá parí wàlímọ̀, ẹ máa kọrin bádà àmúdá lákùlì ti ṣe parí kíní kan bádà àmúdá. Ẹ fi ń dá wákà náà, ẹ ń lo máìkì, ẹ ń lo piano, ẹ ń lùlù. Gbogbo yín wọ̀ nínú náà, bá lẹ fẹ́ escape Allah. Kódà àìtí kà débì kan ni mọ̀ pa máa débẹ̀. Ibì kan sì máa wà nù Quran tí Allah máa di sọ pé ẹni tó bá ń fẹ́ atẹ́gùn símú, tó bá ń fa atẹ́gùn símú, ó máa wọná. So ẹ lè mọ̀ pé ó dàbí pé kò sọ́nà àbáyọ. Ẹni tó bá ń jẹun, mọ́mí ọ̀fọ́ kùfà mi mọ̀ bí ẹ bá mi gbé àdìsí ló sọ pé kọ́ máa fi ìka ọwọ́ mẹ́ta kọ́ máa fi jẹun wá. Tó máa ní kọ́ máa lo ìka mẹ́ta fi jẹun. Ìwọ tó bá ń jẹun tó bá ń fi spoon jẹun, ó máa wọná nínú àgbẹ̀yìn mùsùlùmí yìí. Ìwọ tó bá ń fi ọwọ́ ẹ jẹun, tó ń jẹ̀bà, tó bá ń fi ọwọ́ báyìí tó fi ń rẹ, tó bá ń rẹ ẹ̀bà, tó ń kó sínú àmà, tó ń kó sínú ewédú, tó ń kó sínú ilá, inú náà ló máa wọ̀ according to Allah. Torí ẹ̀sìn tẹ́ ń ṣe yẹ wọn kan pa ẹ̀sìn fún àwọn wèrè ni. Ẹni tẹ́ ń sìn yìí, tẹ́ ń pè láàlá yìí, olórí burúkú kan ni. A jẹ́ sí sọ fún yín pé ẹni tó ń give gbogbo report yìí, ó ya wèrè fódìndí ọdún kan. Gbogbo time tó dẹ̀ ya wèrè yìí, ó sì ń gbá àyà. Ẹ bá mi ka ẹjọ́. Ó ní pé this is Riyadh al-Salihin 748. Ìwé tá fẹ́ kà ní Riyadh al-Salihin 748. Kab bin Malik reported. Kab bin Malik ṣàlàyé pé, I saw the messenger of Allah eating with 3 fingers. Ó náà ń rí òjíṣẹ́ Allah, ó ń jẹun pẹ̀lú ìka ọwọ́ ẹ̀ mẹ́ta. Ẹ mọ̀ pé ìka ọwọ́ èèyàn tó bá normal, ìka ọwọ́ ẹ̀ 5 ló máa ní. So ẹ máa gé méjì kúrò ńbẹ̀, 3 ló wá ní Muhammadu fi ń jẹun. The thumb, the index finger, and the middle finger. So ó jẹ́ kẹ́ ti mọ̀ báyẹn, àtàǹpàkò, èyí tó tẹ́ ìfábẹ́là àti tààrin yẹn, 3 ni Muhammadu fi ń jẹun. And licking them after he's finished the food. Ó dẹ̀ ńlá ìka 3 yẹn tó bá parí oúnjẹ. Wọ́n ní kẹ́ máa láìka àwọn ara yín náà, like bóyá your brother ó fẹ́ jẹun. Ó túmọ̀ sí pé ẹ̀yin èèyàn, ṣe rí ka méjì tó kù yẹn, èyí tẹ́ máa ń fi ríǹgì sí yẹn àti kékeré pátápátá yẹn, ẹ lọ gé kúrò. Tẹ́ ẹ bá gé kúrò, ẹ máa wọná. Tẹ́ ẹ bá fi ìka 3 jẹun, ẹ máa wọná. Ẹ̀yin èèyàn ẹ jí, irú ẹ̀sìn olórí burúkú lélẹ̀. Ẹ̀sìn irọ́ nìyí. This is common sense. Tó fi jẹ́ pé tẹ́ bá ń sọ fún yín pé wèrè ló ń ṣe Islam, kò ń ṣe pé bóyá apárọ́ àti yẹ̀wò àti rí dáadáa. Irú Àṣàkẹ́ yìí sí, ó ń kọrin. Àṣàkẹ́ ń kọrin òun láti kà nínú Islam dẹ̀rin. Haram lórin. Kí ló tẹ̀yìn àfáà ò sọ fún wípé orin kíkọ haram ni, tó bá ń lo musical instrument haram ni. MSBABA ẹ má gbàgbé tattoo tó ní náà haram ni. Tattoo haram ni. Àwọn àfáà yóò dẹ̀ lè ṣe kílẹ̀tẹ̀ ṣe wáàsí fún wípé Àṣàkẹ́ o, nǹkan tó ń ṣe yìí ó máa gbé ẹwọ náà, ó ní láti stop orin kíkọ yìí, kó lọ máa ṣiṣẹ́ pọ́npọ́n wọn, kó lọ máa ṣe business o, lọ wá business kan tó lọ máa ṣe o. Meanwhile gbogbo owó tó ti kójọ nínú orin kíkọ yìí, ó máa ní láti fi owó yẹn tọrọ fún àwọn aláìní. Wà wá bẹ̀rẹ̀ from scratch. But ẹ ò lè sọ, torí pé ẹ̀yin náà mọ̀ pé ẹ̀sìn tẹ́ ń ṣe irọ́ lásán ni. Àbí kọ́ mọ̀ ṣe wá sí. Àwọn èèyàn ni. Àkànbí ẹgbọ́n sókè. Ó kí gbogbo ilé ẹ̀ka lẹ́ o. Mo ní àbí kọ́ mọ̀ ṣe wá sí. Àbí
so nǹkan tá a wá sọ ìwọ tó bá jẹ́ mùsùlùmí tó bá wà nísàlẹ̀ tó jẹ́ pé òwò ṣé sí ẹ rọ́lá ti pa ka ayé àbí tálà àti gbé wọn ṣépè ni. àti ka tafsir àti ka díìtì náà mọ́ ìyá so Àṣàkẹ́ náà máa gbọ́. máa kọ́ tiẹ̀ máa gbé fọ́tò ẹ̀ sí ẹ má wọrí máa lẹ fọ́tò ẹ̀ mọ́ so ẹ̀yin èèyàn wa kíní yìí irọ́ lásán ni ẹ jẹ́ ká jí so mọ́mí ọ̀fọ́ kù fún ara rẹ̀ gbóhùn sókè. ẹ ṣe so gbogbo le àti rí wípé nǹkan tá máa ṣe ni wípé bóyá ká wo nǹkan tí sáyẹ̀nsì sọ nípa music ṣé mo pé music can heal a lot of things ṣe get nǹkan tí MSBABA ń try láti sọ ni pé anything tó bá ti ń fún yàn joy àti happiness àti comfort nínú Islam haram ni but notice anything tó bá máa cause chaos ẹ pa wọn ẹ gé wọn lápá ẹ bọ́mọ kékeré sùn halal ni now ẹ ti rí pé priority Allah yìí kò make sense because if I am Allah I go stop child marriage before I stop ọtí. I go stop ẹrú kíkó slavery before I stop music. She get? So, ṣe rí pé tẹ́bá wo Islam is like a concentration camp. Tẹ́bá notice bẹ́ẹ̀ náà, tó bá ń kọ́ ọmọ kékeré ní ilé mọ́sálásí àbí ilé kéwú yẹn, they are rocking back and forth. Máa notice kìíní yẹn. Ó máa dàbẹ̀ pé èèyàn ní bí mental health ni. Kìíní yẹn dẹ̀ lè cause OCD nínú àwọn èèyàn, wọ́n máa rock back and forth. Right? That's conditioning. She understand? So, any Muslim tó bá wá sókè ẹ jọ̀ọ́ ẹ sọ fún wa kí ló bad gan nínú music tí Allah ní ká máa gbọ́ and how many of you lẹ ń gbọ́ music ẹ já sọ tòótọ́ kí everybody jẹ́wọ́ lálẹ́ because you people are too quick to dish hellfire. MSBABA, you go to hell. Akombi, you go to hell. Mommy of all kufars, you go to hell. What about you? You are dishing out hellfire when you are doing haram yourself. Ẹ má bínú, hypocrisy la fẹ́ call out lálẹ́. So tabani any alpha to one comment section ẹ jọ̀ọ́ ẹ bá wa request because topic yìí is very important ẹ bá wa request why anything beautiful and peaceful allow fọwọ́ sí at all but anything dangerous and violence nǹkan tá la like nìyẹn ẹ ṣe gbogbo lé ẹ máa bọ̀ sókè Akànbí ẹ kálẹ̀ mo kí yín Ṣàìtọ́láyé Olúwaṣeun Àkàrà Ògùn sallallahu alaihi wasallam mo kí everybody ẹ kálẹ̀ mama gbáwọn èèyàn sókè slowly listen. For me, I always look at those people that are called themselves alpha, like useless people that cannot think. Ọ̀rọ̀ wọn gan máa ń irritate mi ni. Àti young people nù wọn, àti old people nù wọn, they are useless people, wasting of materials, they cannot think. Ìmí àdẹ̀ bọ́ sórí mídíà gan wa máa sọ̀rọ̀, máa wò ó pé pèsè bọ̀bọ̀ yìí sọ́kọlù ẹ̀ ṣiṣẹ́ rárá sóò máa ń ronú sá because ìkan tó ń sọ ní century tá a wà yìí ìwọ náà wọlé ayé bó ṣe rí is that make any sense to repeat the same story book ibi tójú làdé yìí ó dẹ̀ tún proof ẹ̀ pé ìwé kan tí ò nítumọ̀ ló wà right way no man àwọn tó pera àwọn láàfààní mi máa ń wò wọ́n bí idiot ọlọ́run because ẹ wo èrè kan náà tó jáde ó pè rẹ̀ ní Àrígini gbogbo aburú tó ṣẹlẹ̀ sí Muhammadu pátápátá ló fi ṣépè fúnra ẹ̀ wọn ló dàbí pé wọ́n ti gé tí àwọn pípù yìí lọ́wọ́ lè dá ronú ó dẹ̀ ń gbé rẹ̀ ṣépè Ànábì tó yẹ pé after 4 years tí bàbá ẹ̀ kú náà bí ìyá ẹ̀ kú after 6 years tán bí Muhammadu májèlé ló pa Muhammadu títún ẹ wà nínú ìwé ó dẹ̀ jáde ó dẹ̀ fi gbéra eré tó bá tẹ̀ wá bẹ̀rù ara ẹ ò bẹ̀rù àwọn ọmọ tó tari ẹ jáde ẹ̀yin àgbákò èèyàn láwùjọ wa when ẹ jí ká ronú ẹ̀dá tí ò bá ti lè ronú is for himself so àwa tá à ń sọ̀rọ̀ lé nínú àti gba gbogbo nẹ́ẹ̀sì yẹn kọjá but as in sense tó wà ń bẹ̀ yìí kò wà ń bẹ̀ fún decorate now so èèyàn Ọlọ́run Belédùmarè tó dẹ̀ fi sí ó ní reason tó fi sí so ẹja lò for the reason now why tí wé kan máa fi ronú fún wa why wèrè mi máa jáde o máa ní tó bá pe girlfriend yẹn sí fídíò call Haram ni mo ìgbọ́ fídíò yẹn lé ni mo ń wò pé wọ́n ti ṣépè fáwọn àfáà yìí ni sáyé yín wá bàjẹ́ tó báyìí ni tánàbí náà tí fóun bá wà nígbà ayé rẹ̀ ó máa pe àìsà lórí fóònù náà ó máa pè é sí fídíò call pé kó send private party ara ẹ̀ sí òun náà lójú níbi tó bá ti lọ jagun tó ti lọ jalè tó bá fẹ́ sùn lálẹ́ tó rí páyì sí òsì lẹ́gbẹ̀ẹ́ òun á pè é a ní kó sún orange méjèèjì sóhun
bẹ́ẹ̀ kò sí. Àkànbí ẹ má gbàgbé pé picture náà fọ́nrán is haram nínú Islam. Mo wá fẹ́ bi àwọn Muslim ṣé tó bá ń lọ sí hajj yẹn ṣé wọ́n ní need passport picture àbí nǹkan kan ni. Ṣé o mọ̀ pé nínú Islam kò yẹ kẹ́ gbé images tó bá ní faces is haram. So tó bá ń lọ sí hajj yẹn ṣé wọ́n ń ṣe passport photo àbí ọkàn máa ń how do they do it? Halali nìyẹn kàn sí haram. Ìyẹn torí pé wọ́n lọ ń kí Allah ni. Àwọn people yẹn stupid gan. They cannot think. They are very useless people. I never see them. Ọmọ bóyá gbà tí yẹn náà ti kúrò nínú wèrè ẹ̀sìn yẹn ni. You know, the way baby máa ṣe ń rí àwọn people yẹn tí bá jẹ́ president in Nigeria irin ni máa fi lo gborí wọn fọ́. Irin àbí sledgehammer. Because they are wasting of materials in Nigeria. These people they can never produce a good thing to our society. You know, wọ́n useless gan. Mi ò tún morúkọ mi tí mo fẹ́ pè wọ́n ju useless lọ. Àwọn àfáàyàn ó dẹ̀ jáde ó ní tóbìnrin bá pè sí fídíò call or boyfriend and girlfriend tó bá pera wọn sí fídíò call haram ni. Wọ́n ní màá wo imagine. Ẹ̀rẹ́ ń sọ̀rọ̀ yìí ní public àwọn kan náà ti máa sọ sallallahu alaihi wasallam aláwọ̀ pa àwọn òpónú ẹgbẹ́ yìí. In fact, ẹ ṣáà jí ká ronú. I understand. Àwọn òyìnbó tó ń ṣe different things tá à ń use láyé léni yìí. The same sense tó wà lórí wọn náà ló wà lórí àwa náà. Way táwa fi ń lò kò lè mú develop bá wa. Káwa àwọn bàbá wa tá à ń sọ yìí. Kò sí èyí tí ó mú technique wá fún wa. Ká dálẹ̀ ká tún sà. Kò sí inú àwọn yálà ìyá wa ni, àwọn baba ńlá bàbá wa ni. Kò sí èyí tí ó mú technique wá fún wa. Tí bóbìnrin kan lọ́kọ́ so onídìrí nílẹ̀ Yorùbá, so lọ kọ́ṣẹ́ kan lọ́dọ̀ àwọn òyìnbó nàbí lọ́dọ̀ àwọn Arab. Èèyàn kan ló kọ́ wọn apẹ̀rẹ̀. Èèyàn kan ló kọ́ ṣe igbá. Orù tán fi ń ki àgbo tá fi ń jẹun. Èèyàn kan ló kọ́ ṣe. Èèyàn kan ló kọ́ ṣe ọkọ́ àti àdá. Sán lọ kọ́ṣẹ́ yẹn bì kan ni. Technique tọ́lọ́run fún wọn ni náà. Ẹ wá gbẹ́sìn ẹ wá useless gbogbo nǹkan yẹn mọ́ wa lọ́wọ́. Ẹ náà wá wo life wa. Ẹ wo bó eri. I want praise another man's father. No, we need a good leader. Bẹ́ẹ̀ látòrí àwọn gómìnà wa tí wọ́n lè ronú. So gbogbo àwọn àfáà yẹn kọ́ tẹ̀ kọ́kọ́ báǹdì wọn náà kẹ́nìbọ̀dì wọn lọ ṣiṣẹ́. Ká sáfù orílẹ̀-èdè wa. Ẹ̀sìn báwo? Mention how many country tí wọ́n sì ń practice religion tó ní develop. Tí ó ń ṣe bí ogun bí ìtàjẹ̀ sílẹ̀ ló ń dé bá wọn. Gbogbo àwọn wàhálà táwọn Somalia ń fèsì látijọ́ yìí tán lè end ẹ̀. Wàhálà táwọn Afghanistan fèsì tán lè end ẹ̀ mọ́. Wọ́n wá ti sọ ogun jíjà di culture wọn. Gbogbo wàhálà táwọn ìran Fúlàní àtàwùsá tán kóra wọn sí wọn ò lè bọ́m̀bẹ̀ mọ́lé ní báyìí. Wọ́n ti sọ ìtàjẹ̀ sílẹ̀ wọ́n ti sọ di àṣà àti ṣe wọn. Sí ẹran lẹ́yìn kó bọ̀ wálẹ̀ Yorùbá pẹ̀lú àṣà aláṣà tí ò mú develop kankan wá fún wa. Gbélé yìí sọ̀rọ̀ ẹ̀ máa jáde bí tọ̀hún. Ayó ẹ lè jókòó kẹronú ni. Defend nǹkan tí ò ṣe defend mọ́ tó ti cast. Ìgbà míì tí bá wo orí mídíà gan tí bá ráwọn èèyàn wa bí wọ́n ṣe ń fi àwọn àfáà yẹn ṣe yẹ̀yẹ́ àtàwọn tí yàn mọ́ àtàwọn tí yàn mọ̀ máa wò pé kílẹ̀ yìí wèrè tẹ́ pé ráyìn láfa ìkìlẹ̀ á fẹ́ defend. Sílé ayé ò ti polúkú mọ́sù bẹ́yìn gan lọ́wọ́ báyìí. So ìwọ̀n tá a bá ṣe náà tá a bá lè ṣe làwọn máa ṣe o àdẹ̀dúpẹ́ pé every corner làwọn èèyàn ń gbà jáde láti challenge ẹ̀yàn ọmọ ẹrú yìí. Ẹrú ni yín náà ẹrú yín dẹ̀ ní bàbá ọ̀nà ló jìn. So Ọlọ́run á kó yín kúrò lóko ẹrú but ẹ ronú bí ẹni torí ẹ pé ẹ gbogbo àwọn afáàyìn gan tó jẹ́ àwọn àgbà afáàyìn gan ojú ń tì wọ́n báyìí. So ẹ̀yin young people tẹ̀ wá níṣẹ́ tẹ̀ lè ronú ẹ̀yin lè wá ń kóra yín kiri lórí mídíà pẹ́ ń defend nǹkan tó ti cast. Ta ló lè dárúkọ Muhammadu láìsí sallallahu alaihi wasallam in the last 10 years nílẹ̀ Yorùbá? So Muhammadu lọ́wọ́ àti dẹni tó ń fà lápá ìyáká wọ́n ti fi ṣe kọ́mẹ́dì wọ́n ti fi ṣe gbogbo ẹ̀ apààyàn abọ́mọdún mẹ́fà sùn different name ẹni tó ti yẹ̀yẹ́ tẹ ẹ̀báránsì yẹn ti pọ̀ jù ó ti Muhammadu is too less ó ti less jù wọn ò lè ra Muhammadu mọ́ ní 10 kọ́bọ̀ nílẹ̀ Yorùbá 10 kọ́bọ̀ tẹ́wọ̀n pa ànáwó yẹn mọ́ owó tí ò wúlò mọ́ ní 10 kọ́bọ̀ kò sẹ́ni tó máa rà
so ẹ jí ká mọ nǹkan tá à ń ṣe ẹjọ́ ẹ̀sìn yẹn kò ní valid abálẹ̀ ti ní good leader tó ti fún wa ní regional system I think àwọn ìjọba tá a bá yàn sí pòǹgbà yẹn wọ́n máa stop gbogbo nonsense yẹn Ṣèyíkì Ìmáàmù Dàdání all those nonsense you have to stop. We need more pilots, we need more player, we need more engineer tó máa build ilé gidi fún wa kò ń ṣe àfà Ṣèyíkì dọ́kítọ́rù tí ó lè gájá lábẹ́rẹ́ èèyàn àgbá pé èèyàn láwùjọ wa ẹ wo kẹ́lómi gbóhùn sókè ẹ ṣe gan. Thank you very much, Akanbi. Ancestors, please, ẹ tẹ̀síwájú mà. Yeah, ẹ ṣeun mo kí gbogbo lélẹ̀kan sí àpò ètò ní àwọn kinní tẹ kà yẹn àwọn observation mi lélẹ̀ tí ẹ bá wo ẹ̀sìn Islam tá bá ní ká wo gbogbo àwọn ìlú tí wọ́n sì ń lo ṣẹ̀ríà yẹn ẹ máa rí i pé tá bá fẹ́ qualify ẹ̀sìn Islam gangan ẹ̀sìn alábòsí ni Islam ò kí ń ṣe ẹ̀sìn Islam ó kàn wà fún àwọn kan láti máa fi àwọn kan tó bá ti wà ní ipò agbára pé okay a ti wà ní ipò agbára a nílò nǹkan kan láti máa fi back up àwọn ìwà ìdọ̀tí ọwọ́ wa you know that is Islam ò kí ń ṣe religion and it can never be a religion whether we like it or not that is just the truth. Tẹ́ bá wo òfin ṣẹ̀ríà ní northern part of Nigeria àwọn ọmọ máa jí nǹkan tí ò worth anything wọ́n máa ní kó lọ gé wọn lọ́wọ́ wọ́n máa ní kó lọ gé wọn lẹ́sẹ̀ àwọn tó jẹ́ governors àwọn tó jẹ́ àwọn representative wọn wọ́n máa embezzle millions billions of money òfin ṣẹ̀ríà yẹn ò kí ní ipa lórí wọn òfin ṣẹ̀ríà yẹn kò kí mú àwọn òfin ṣẹ̀ríà ò kí òfin Islam let me not even say òfin ṣẹ̀ríà òfin Islam kò kí mú kò ń bá àwọn alágbára ṣiṣẹ́ òfin Islam ò kí mú àwọn tó bá ti lórúkọ tó bá ti lówó gbogbo tó bá ti ṣe nínú Islam àṣegbé ni ní Kaduna wọ́n stop pé kán máa lo DJ ìsìn tó bá fẹ́ ṣe wedding ní Kaduna tó bá ti jẹ́ ọmọ tí ò ní nǹkan kan tó jẹ́ à ń wojú Ọlọ́run ni ẹ́ tó bá fẹ́ ṣe whatever tó bá fẹ́ ṣe ìsìn you are not allowed to invite DJ to come and play ní party yẹn ṣùgbọ́n tó bá jẹ́ pé ọmọ governor àbọ̀mọ senator àbọ̀mọ èèyàn kan tó kàn ṣáà lówó ni kò sí àrà kankan tí wọn ò ní dá ẹ̀sìn ẹ máa rí i pé àbòsí sí tó bá ń gbọ́ program wa everyday pẹ̀lú gbogbo everyday tá à ń fún yín new thing tí wọ́n gangan kò kàn lè jókòó kò kàn ronú ẹ pé à ń pè kínní náà à ń pè ó ń jọra wọn ok ẹ wo àwọn tó ń ta lékulẹ́ja ẹ jẹ́ ká lọ sí Ìlọrin ẹ lọ sí ọjà ọba nílọrin kẹ́ lọ wo àwọn alájà pẹ̀lú eyín gold àwọn ni wọ́n wà ní ìcháàjì lékulẹ́ja mo fẹ́ kẹ́ máa rí ẹ̀sìn kẹ́ lè máa mọ àbòsí tó wà nínú ẹ̀sìn Islam àbòsí gidi original àbòsí alábòsí burúkú lókun àti àtẹ̀sìn yẹn àtàwọn tó ń ṣe alábòsí burúkú ẹ̀dá ni wọ́n à ń wò pé èèyàn kan wá síta pé ìyàwó pásítọ̀ àbí àwọn ìyàwó babaláwo mélòó la rí tó ń ta pé àwọn ìyàwó àáfà ìyàwó imam ìyàwó sheik ni wọ́n ń ta lékulẹ́ja Ìlọrin tẹ́ ń pè nílùú ẹ̀sìn fún wa ẹ wo Ìlọrin ẹ wo jà ẹ wo ibi tó ti ń ta lékulẹ́ja bó ṣe tóbi tó ẹ dẹ̀ ń sọ wípé ẹ fẹ́ bọ ẹ dẹ̀ ń you know àwọn nǹkan tá a kà lé ni pé ẹ sọ wípé ẹ fẹ́ ẹ mọ̀ wípé orin Haram ni orin bò nítorí pé owó ẹ wo bẹ́ẹ̀ ṣe lọ gbẹ́nu sí tẹ́ ṣe lọ ganu sọ́dọ̀ K1 tẹ́ ẹ ṣẹ̀sìn ayé tẹ́ ẹ ṣẹ̀sìn awóró ń bẹ̀ yẹn tẹ́ lọ sí ó yẹ kẹ́ lọ sí Fìdípọ̀tẹ̀ kẹ́ lọ wúre ń bẹ̀ òṣìlẹ̀ ń ṣe nítorí owó tẹ́ ẹ ń rí gbogbo àwọn olórin yẹn ever sọ fún wọn rí pé Haram lórí pé sadis ni Allah ò fẹ́ ayọ̀ Allah ò fẹ́ ìdùnnú anything tó bá lè fúnyàn láyọ̀ tó lè fúnyàn ní dùnnú tó lè mú kéyàn bàbá ms sọ kankan nípa ẹlẹ́dẹ̀ lẹ́ẹ̀kan ǹjẹ́ mo wípé ifá kan wà tó jẹ́ wípé tára bá ní èèyàn nílẹ̀ kóòtù òjíire wọ́n máa ní kó lọ pa ẹlẹ́dẹ̀ fún pé kó fẹ́ ẹlẹ́dẹ̀ ṣiṣẹ́ fún ẹlẹ́dẹ̀ máa ń jẹ́ kára dẹ̀ èèyàn ní ẹlẹ́dẹ̀ àpèjọ́ ẹ̀ nínú ifá ara dẹ̀
tó bá fẹ́ kára dẹ̀ ó níṣẹ́ tó máa fẹ́ ẹlẹ́dẹ̀ ṣe fún ẹ tó pé ara dẹ̀ máa dẹ̀ ẹ́ tára bá ní ẹ́ Allah wá sọ pé òun ò fẹ́ ẹlẹ́dẹ̀ yẹn ẹ fẹ́ ká gbé yẹn ká gbé dànù so ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ tó pọ̀ jù kí n lè fáwọn ẹlòmíín láàyè láti sọ̀rọ̀ mo kàn fẹ́ Now, tún fìdí gbogbo nǹkan táwọn ìyá wa ń kà látàrọ̀ ni pé alábòsí àtẹ̀yìn tẹ̀ ń ṣe àti ẹ̀sìn yẹn is meant for alábòsí èèyàn bí niyín ẹ̀yin tẹ́ jẹ́ ẹlẹ́yà náà tẹ́ ń bojú yín ẹ̀yin lẹ́ ń taṣọ ẹ̀ ń ta àwọn aṣọ tó fàìn ẹ̀dẹ̀ ń bojú ṣé tí gbogbo àwọn obìnrin bá bojú bí titi yín àwọn aṣọ tẹ́ ń ta ló fẹ́ máa rà á lọ́wọ́ yín alábòsí ni yín alábòsí ni gbogbo yín ẹ gbà bẹ́ẹ̀ má jiyàn alábòsí ni yín ẹ ṣeun yá wa. ẹ ṣe a fẹ́ wo apart from music tó wà haram mo fẹ́ kí gbogbo ilé lọ check nǹkan tẹ́ bá wo haram list Allah ẹ rí wípé kò make sense ẹ rí wípé kò add up nínú hadith tá fẹ́ kà yìí Allah ti ṣépè fún àwọn obìnrin tó bá plọ́ọ̀kì eyebrow wọn ancestors kí ló ń pe eyebrow ní Yorùbá ṣe mọ̀ pé àwa ladies a máa ń ṣe eyebrow wa. bẹ́ẹ̀ ni ìléjú ni àbí bẹ́ẹ̀ ni ká léjú. Imagine the creator of the entire world is worried about women. Torí mo ṣe sọ pé Allah yìí, to be honest, Muhammad ló máa jẹ́. The creator of the whole earth kò worry about cancer, kò worry about poverty, kò worry about war. He is worried about cursing women that do their eyebrows. You know, that's the sign of an insecure, jealous man. When you don't want a woman to look good. Now, imagine the appearance of a Muslim woman. Wọ́n ti kọ́kọ́ bu aṣọ lé wọn. Number 2, ànábì ní ẹni obìnrin tó bá wọ perfume aṣáwó ni. Perfume is not permitted for women in Islam. Now, number 3, èmi nísìn, I'm a very hairy person. Tí n bá fi eyebrow mi tó grow for 3 months, mo máa dàbí àwọn ọkùnrin tó máa ń wá láti Pakistan yẹn tí eyebrow wọn máa connect dot to dot yẹn tó máa nírun. Allah ní pé kóbìnrin má tidy ẹ fi ilẹ̀ bẹ́ẹ̀. Ancestors àbí ta ló máa bá mi tó ancestors okay ṣe wà ń bíbá ẹ já sáré tú hadith yìí. So nínú Sunan Ibn Majah 1989 ó sọ wípé it was narrated that Abdullah said. Orúkọ tí ìyá wa sọ yẹn òun ni ó gba àyà yìí wá ó dẹ̀ ṣàlàyé wípé. The messenger of Allah cursed the woman who does tattoos and the one who has them done. Wọ́n ní òjíṣẹ́ láàláò wọ́n ló gbé àwọn obìnrin mùsùlùmí ni kì í ṣe gbogbo wa o ó gbé wọn ṣépè nítorí pé wọ́n ya tàtú àwọn àwòrán táwọn ìyá wa máa ń yà sáláyé àtijọ́ yẹn wọ́n ní Allah gbé wọn ṣépè àwọn tó yà á àtàwọn tó tiẹ̀ ti yà á sára. And those who pluck their eyebrows. Wọ́n ní àtẹ̀yìn tẹ́ ẹ mú irun ojú yín tẹ́ ẹ tá ṣe máa ń trim irun ojú wa yẹn tá máa trim ẹ̀ kó lè easy láti lo eyebrow fún wa yẹn wọ́n ní Allah ó tún gbé yín ṣépè pẹ̀lú ẹ̀. Mashallah. And those who file their teeth for purpose of beautification. Wọ́n ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ sí umura tẹ́ ẹ lo eyín gold torí àtẹ̀yìn tó jẹ́ pé ẹ fẹ́ kí eyín yín fine tẹ́ ẹ ń fi eyín míì sí àbẹ́ tó wá file eyín yín kó tó wá rí sọ̀rọ̀ gbogbo yín pátápátá Allah gbé yín ṣe pé ẹ lè pé ẹ̀yin mùsùlùmí obìnrin pé gbogbo yín tẹ́ ẹ ń ṣe ẹwà tẹ́ ẹ ń ṣara lóge pátápátá Allah gbé gbogbo yín ṣe pé. And ìdí yẹn ni wípé ó ní and those who change the creation of Allah. Wọ́n ní gbogbo yín àyín tẹ́ lọ ṣe BBL tẹ́ ẹ ń tú ara yín dá tẹ́ ẹ ṣọmú tẹ́ ẹ ṣe BBL tẹ́ ẹ tún kù yín ṣe gbogbo yín pátápátá kò sọ́gbọ́n tẹ́ ẹ fẹ́ dá sí ẹ máa jóná ni èpè Allah wà lórí gbogbo yín. The news of that reached a woman of the Banu Aside who was called Yaqub. Wọ́n ní ìròyìn yìí ó dé ọ̀dọ̀ obìnrin tí ìyá wa sọ yẹn wọ́n ní ó ń jẹ́ Banu Asad tó jẹ́ èèyàn tó náà jẹ́ Yaqub wọ́n ní ìròyìn yẹn dọ̀dọ̀ ẹ̀. She came to him and said. Wọ́n ní obìnrin yẹn wá sọ́dọ̀ Rasulullah ó wá béèrè lọ́wọ́ ẹ̀ wípé. I have heard that you said such and such. Ó wá bi léèrè pé ń gbọ́ Rasulullah ìwọ ó sọ báyìí kí ló mean? He said, why should I not curse whom the messenger of Allah cursed? Ó wá bi léèrè pé ṣóbìnrin yẹn ló bi léèrè àbí Rasulullah? No. So she came to him and said, I have heard that you said such and such. Okay, Ọlọ́run wá sọ́dọ̀ tó ń gbọ́ pé ó sọ̀rọ̀ báyìí. Mo get the ancestors. It's a funny hadith, but she called. He said, why should I not curse those whom the messenger of Allah cursed?
Okay, wọ́n ní woman yẹn wá ń sọ wípé kí ló dé tóun ò ní gbé àwọn èèyàn ṣépè àwọn tó No, jẹ́ pé Anobi ló sọ bẹ́ẹ̀. Anobi said he, Sherry, only he said, why should I not curse? Mo get yín because ó tún repeat bẹ́ni pé Rasulullah sọ pé mi ṣe ní gbẹ́ni tí Rasulullah ṣe pé fún. ó dà pé nǹkan tó fẹ́ kọ́ ń bẹ̀ yẹn. Nǹkan tó fẹ́ kọ́ is a mistake in the hadith. Kí ló dé tí kò ṣe ní gbé ẹni tí Allah gbé ṣépè? So Muhammad ló sọ̀rọ̀ pé kí ló dé tí òun ò ní ṣépè fún ẹni tí Allah ṣépè fún? Mo ti get yín. So And okay. So ibẹ̀ yẹn ń ṣàlàyé wípé obìnrin kan wá sọ́dọ̀ Rasulullah nígbà tó gbọ́ ìròyìn pé Rasulullah sọ wípé àwọn Allah gbá àwọn obìnrin ṣépè. So obìnrin yẹn wá bi léèrè pé ń gbọ́ ó sọ àwọn ọ̀rọ̀ báwo sọ̀rọ̀ wọn bá Allah òjíṣẹ́ Allah wá sọ fún pé kí ló dé tóun ò fi ní gbé ẹni táwọn Allah ti gbé ṣépè kí ló dé tóun ò ní gbé ṣépè. Exactly. Only and it is in the book of Allah. Wọ́n ló wà nínú ìwé tí ó jẹ́ ìwé Allahu. I have read what is in between the two covers and I have not found that. Obìnrin yẹn wá dá lóhùn pé òun ti ka àwọn ìwé yìí òun ò dẹ̀ rí anywhere tí Allah ti gbá àwọn obìnrin yìí ṣépè. He said, if you read it properly or if you read it properly, you would have found it. Wọ́n ní ojú ló ń dùn ẹ́ tójú ẹ̀ ò bá fọ́ wàá rí pé o tún kà àbí ṣé ẹ̀yìn ìwé yẹn ló kà ní àbí padà lọ túwé yẹn kà tójú ò bá dùn ẹ́ bóyá kò dẹ̀ lọ ra glass kó lọ fi tún kà. Have you not read the words? Wọ́n ní àbó ò tí ì kà dáadáa ni ò kà lẹ́sẹẹsẹ ni. And whatsoever the messenger give you, take it. Wọ́n ní gbogbo tí òjíṣẹ́ ńlá aláwọ̀ bá ti gbé fún ẹ tó bá ti sọ fún ẹ ìwọ ṣáà gbà kó jẹ́ bẹ́ẹ̀ ni kò sáà. And whatever he forbids you, you abstain from it. Wọ́n ní gbogbo tó bá ti sọ fún ẹ o ìwọ ta ni ẹ láti máa question òjíṣẹ́ ńlá. So whatever tó jíṣẹ́ ńlá bá ti sọ ìwọ jẹ́ bẹ́ẹ̀ ni gbé mi bẹ́ẹ̀ kó swallow ẹ̀ kó momi sí ni kò slow lẹ́tọ̀ọ́ láti máa béèrè pé bó ṣe rí bá ó ti sọ náà nìyẹn jẹ́ bẹ́ẹ̀ ni. She said, of course. Woman yẹn wá dá lóhùn pé okay o a ti gbọ́ o ó tún wá béèrè. He said, the messenger of Allah forbade that. Wọ́n ní woman yẹn wá sọ wípé òjíṣẹ́ ńlá aláwọ̀ ó pa kíní yẹn ó ṣe ní èèwọ̀. She said, I think that your wife does it. Woman yẹn wá ń sọ fún pé but àwọn kan tó sọ yìí Aisha ń lé jù náà Aisha ń létè náà má gbé wa mọ́ra ọ̀gbẹ́ni yìí. He said, go and look. Òjíṣẹ́ la wá pé ṣé òun sọ pé mò ń parọ́ ni ókè lọ́wọ́ àwọn ìyàwó mi lọ́wọ́ ojú wọn gbogbo ẹ̀ lọ́wọ́ ojú wọn kó padà wá sọ fún mi. So she went and looked and she did not see what she wanted. So arábìnrin yẹn wá lọ sílé Rasulullah ó wá tó gbogbo ìyàwó mẹ́sẹ̀sán sí tó wá tó wọn lẹ́yọ kọ̀ọ̀kan ó wá ń wò wọn lójú wọn ó wá ń wojú wọn títí tó dórí Aisha. She said, I have not seen anything. Ó wá sọ fún Rasulullah pé tó ó parọ́ o mi ò rí nǹkan kan o. Abdullah said, if she was as you say, I would not have kept her with me. Wọ́n ní tó bá jẹ́ pé Abdullah wá sọ wípé tó bá jẹ́ pé ó ṣe nǹkan tó ní kó ṣe ni òun ìbá má ti jẹ́ kó dúró sọ́dọ̀ òun. Mo ti get nǹkan tó ń ṣẹlẹ̀ ń bí báyìí ó dà pé wọ́n narrate story kan so nǹkan tó ṣẹlẹ̀ ni wípé wọ́n kàn remind wa nínú beginning hadithi ń pé Ànábì ó ti ṣépè fáwọn obìnrin tó bá ń ṣe tattoo àtàwọn tó bá ń ṣe eyebrow wọn so ìgbà tí ìròyìn yẹn dé ni lady yẹn ó dà pé she came to Abdullah. Ṣẹ́rípé Abdullah ló ń bá sọ̀rọ̀. Abdullah said. So Abdullah ti reinstate pé ẹni tó bá ṣe báyìí ò kíní kan. So ìgbà tí news yẹn dé lady yẹn ó lọ bá Abdullah. Ó wá sọ pé I think bóyá ṣé ìyàwó titi yín náà ń ṣe ní kíní kan. So mo ti get the story yẹn. So nǹkan tá a kà ó wà correct in the first place actually because Abdullah rántí ó ń remind wa pé ẹ mọ̀ pé Rasulullah ti ṣépè fáwọn tó bá ń ṣe lé àtẹlé kíní kan ṣe get. So mo hope pé gbogbo lè understand. Ó ti make sense nísìn. Yeah, it's almost like me coming. It's almost like me coming to tell you, ancestors, kilodeta le moti. Wa sọ pé Ànábì ti sọ pé Haram ni o. She get. So that's exactly what's going on here. So the Bible priorities Allah. Èmi feel bẹ́ẹ̀ ni pé priorities yẹn ó wà misplaced. Like I said, if I was the creator of the world like Allah, I would have done a better job. She understand. So nǹkan tẹ́mi feel nìyẹn because perfume ọkùnrin lè wọ perfume. Obìnrin ò lè wọ perfume. I wonder why. She gets. I wonder why. I really wonder why. Kò make sense. Kò add up. So ẹ fẹ́ kéèyàn máa rùn bùlàbùlà kéèyàn má ta sánsán is it by force? But ọkùnrin lè wọ perfume. Ìjọ́ kan tí mo bí ọkùnrin kan Muslim ó ní why is that reason? Ó ní pé téèyàn bá ń kọjá téèyàn bá gbóòórùn obìnrin ó lè attract èèyàn. Mo ní ṣé àwa obìnrin náà nímú ni? But Allah sọ pé àwọn ọkùnrin lè wọ̀ now.
ṣé àwọn ẹ mọ̀ wọ́n ti diminish obìnrin nínú ẹ̀sìn yìí bẹ́ẹ̀ ni pé obìnrin ò tiẹ̀ ní feelings ẹ wo nǹkan tó ń sọ. There are some women are attracted to men that smell nice. Even to go back fine gan lójú, ó lè jẹ́ scent ẹ̀ ló attracting yín. We all like different things. Some people like hair, some people like feet, some people like height, some people like, logic yóò make sense. So wọ́n fi chain yẹn, wọ́n fi di àwọn obìnrin lẹ́nu yẹn. Mo dẹ̀ challenge any obìnrin Mùsùlùmí tó bá wà níbí lálẹ́ ẹ jọ̀ọ́ ẹ wá fún wa ní benefit, ẹ wá fún wa ní èrè obìnrin nínú Islam. Ẹ ṣé. Ẹ ṣeun ìyá wa gẹ́gẹ́ bí ìyá wa ṣe sọ. So ìwọ tí o bá jẹ́ obìnrin Mùsùlùmí, gbogbo nǹkan tó máa ń kùn sára yẹn, gbogbo ẹ̀yin ọmọ Haúsá tẹ́ máa ń lọ kíní tẹ́ bá fẹ́ ṣe wedding làálì. A sì láwọn àlejò méjì lókè o. Oh, okay. So ìwọ tó bá jẹ́ Mùsùlùmí tó ń léjú, tó ń lé ẹnu, tó ń ya tattoo, tó ń ya làálì, kò sọ́gbọ́n tó fẹ́ dá sí, ó máa jóná. Ẹ̀yin náà ti rí pé èpè Allah ti wà lórí obìnrin Mùsùlùmí tó bá ti ń ṣe ara lóge, gbogbo nǹkan téèyàn fi tó jóbìnrin tá fi ń ṣe ara lóge pátápátá, tó bá ti jẹ́ obìnrin tó jẹ́ Mùsùlùmí tó ń ṣe ara lóge, ó lè escape iná ló máa end sí. Èpè Allah dẹ̀ ti wà lórí ẹ̀. Bá Allah ṣe sọ nìyẹn. Ẹ ṣeun. Àwọn kan béèrè pé what do I like? Èmi like ọkùnrin tó máa ń smell nice o because èmi nímú o because tí excuse tí Allah ń fún wa àbí ànábì ń fún wa pé àtọkùnrin bá kọjá it's all about men. Ṣé why should I be responsible for another man's nose? Ṣe get so ó fi show wa ní pé àwọn ọkùnrin tó wà láyé ìgbà yẹn wọn ò ní self control ni wọ́n máa ń grape obìnrin anyhow anywhere ni so nǹkan tó fi hàn wá nìyẹn torí ẹ̀ náà ni hijab wọ́n ní kó máa lo hijab why? Because of men. No perfume why? Because of men. No makeup why? Because of men. Men. Islam is a gentleman's club, be strip club fáwọn ọkùnrin ni bó ṣe bí èmi ṣe view Islam nìyẹn where women are just the waitress àwọn ló ń serve drink tó ń fọbọ́ tó ń ṣe gbogbo all night. The men are sitting back enjoying the benefits. So bí mo ṣe view ẹ nìyẹn ṣá. All right, Olúwaṣeun ṣe fẹ́ sọ̀rọ̀ mama. Yeah, good evening everyone. Mo kí gbogbo ilé o. Mo ṣe bá Juni lọ. To start with, Sherry, ijókíjó ni ijó asínwín. Ayọ̀káyọ̀ láyọ̀ dìdìrìn. Ìyẹn fún gbogbo àwọn àfáà ilẹ̀ Yorùbá. Àtàwọn pásítọ̀ Adébólé o, Adébùkó o, Adékiníkan àtàwọn ní private jet sọnù àti Sulemani o, gbogbo yín pátápátá ijókíjó ni ijó asínwín. Ẹ mọ̀ jó kiri bí ta asínwín ni. Gbogbo irọ́ tẹ́ ń pa káàkiri. Àtẹ̀yìn àfáà tẹ́ ń ba ilé onílé jẹ́. Tẹ́ ń fi tẹ̀kíyà tẹ́ fi ń da lérú. Tẹ́ ń parọ́ pé Allah sọ pé gbogbo ohun tá Allah ò sọ. Ẹ wá fi nǹkan àwọn bàbá wa ẹ wá fi gbé oríyìn fún Allah tó useless. Ẹ sọnù súrà tá Allah ti dárúkọ cancer fún mi. Ẹ sọnù súrà tá Allah tó ti dárúkọ lupus. Ẹ sọ fún mi. Torí tá bá máa sọ eléyìn yọ òpònú elétí náà na abigi lọmọ olóòkú ọmọ òfò ọmọ àdánù yẹn. Wọ́n máa sọ pé Allah ti mọ̀ nípa science even before the arrival of science. Because I don't know tó jẹ́ pé ẹ̀sìn tó dé ní 1400 years ló wá ń júwe Ọlọ́run fún ilé ayé tó ti wà in existence for 13 billion years ago. Ẹ wá ń jalè lọ bìbà, ẹ wá ń ṣorí burúkú bí ẹran aṣẹ́wò. It is better and it's high time for you guys to be very, very careful. Tẹ́ bá ń rìn ẹ máa wẹ̀yìn o. Because wọ́n ti gé etí àwa èèyàn lọ o. Àgbọ́ pa. Yes, you dupe us, you lied. Because every time wọ́n máa wọ̀ pé tó bá ti ń ka kéwú lọ báyìí wọ́n máa kọ̀ tiẹ̀. Ẹni tó ń ka kéwú nǹkan mi lè máa kà nǹkan mi lè máa tú. Ẹ dẹ̀ fi gbogbo ọjọ́ ayé yín ẹ fi jalè. Ẹ tí ẹ wá túbọ̀ tán àwọn ọmọ yín. Ẹ wá ń ṣòṣì lọ. Ẹ wá ń ronú MSBABA. Ṣé ẹ mọ̀ pé tí kí ló máa ń pè àrígiṣẹ́gi orí ara ẹ̀ ló fi ń gbé ẹ máa forí yín ẹ máa fi gbé gbogbo ohun tẹ bá ń rò sí wa ni. Torí mo ti rí ẹ̀yin tẹ̀ set ring light fún mi ayé yín máa bàjẹ́ ni tí bá bẹ̀rẹ̀ sí ní sọ òótọ́ fún yín báyìí ní ìsìn máa tú àṣírí gbogbo ẹ̀yin àfáà tẹ̀ ń kíka bọ̀ wá ń dín gbà yẹn mo máa wá yín jáde ẹ máa ṣòfò ni ẹ̀yin àfòfò àfáà dànù ẹ wò mo dúró báyìí náà ẹ̀yin ọmọ Yorùbá ẹ kò nú òṣì láàmú please leave Islam alone religion at large leave it we have over 4,000 religion ẹ̀sìn méjèèjì ló ń dorí wa rú ló fẹ́ bà wá láyé jẹ́ ẹ̀sìn méjèèjì yìí ni wọ́n fi ń jalè kiri ẹ máa ráwọn python náà tí wọ́n bá parọ́ they cannot even feed their existence. Yes, I have a customer tó ń tọ́kọ ẹ̀ ń sọ ẹ má bínú I have exceeded my time tó ń sọ fún ìyàwó ẹ̀ pé tó bá ń wù ẹ́ kó o máa sọ̀rọ̀ ìjẹ́ ti tán lẹ́nu wa àtàwọn ọmọ ẹ̀ nìyẹn because they know they are extorting people
Yet they kept on lying, and the gullible idiots, àwọn kan náà ń polówó Lamborghini fún wa. I saw it on Baba Olowo Eko's page. Òun polówó Jannah, oní gold and silver náà fi kọ́. You are there, the stupid congregation were shouting, Allahu Akbar. No one with his own right senses can answer. Kó béèrè pé, bọ́ ẹ̀yin rẹ̀ wájú wa ẹ̀ ń pray fún ẹ̀mí gígùn àtàláfíà. Èyí ṣe tẹ́ẹ̀tẹ̀ ẹ̀kú kẹ́tẹ̀ gbàbẹ̀ lọ. Lamborghini níbẹ̀, because they know we are stupid. They know we are olójú kòkòrò. They know we cannot reason for ourselves. They know we cannot hold ourselves responsible for ourselves. That's why they kept on lying to us. Even when our eyes are wide open like this, they will still be lying. And I've seen some gullible idiots in the comment section that kept on insulting and talking down on people. Burna Boy is now Muslim now. Asake ti lọ Mecca now. Are you not insane? Are you not stupid for saying that? Burna Boy tó ń ṣe haram torí olè ojú kòkòrò. Owó tẹ́ fẹ́ lọ gbà lọ́wọ́ ẹ̀ lè sòótọ́. Àwọn àfáà ẹgbẹ́ yín ni wọ́n gbé Burna Boy sójú báyìí, ni wọ́n gbé sókè kó lè rókùtà pọ́nlá, kó lè róbó ajára kẹnubọ̀. Ẹ̀yin òpònú afọ́fúngbẹ́mu gbogbo. Please, you have to learn. Hold yourself responsible. I am talking to the sensitive people. I'm not talking to the gullible ones. Tẹ́ bá ti sùn lálẹ́ yìí, ẹ sùn orun mẹ́ta, kẹ́ wá rò fúnra yín. Who is talking in those books? Who is talking? Both the Bible, both the Quran. Is there anyone? Ṣé creator of the universe náà ló wá máa tún solo tó máa wá jẹ́ pé ẹnìkan ló máa wá focus on? And idiot àfáà kan sọ fún mi pé because it's his favorite. So ó dá multiple of people. Ó wá fi Muhammadu Odobs, ó wá fi ṣe favorite ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ronú. Allah yẹn gan, ó wá sùn lọ. Gbogbo àwọn ọmọ Muhammadu wá kú lójú ẹ̀ ronú. Àwọn tí Muhammadu gbógun tì, àwọn yẹn ṣe dáadáa nú ayé. Mama, please don't forget the brokenness. So don't forget he was a broke person. Yes, wèrè ó jẹ gbèsè kú gan ni. Gbogbo àwọn yẹn, you people cannot even think for yourself. You cannot reason. Àfáà mi ti explain. Àfáà mi sọ pé, why are we so dumb and daft? I don't know. Some women now, wọ́n ní ká máa gbá bí ògì, ká máa rúnlé, a máa rúnlé irú. Ẹ mọ̀ bí irú ṣe ń gbá, wọ́n ní ká máa gbá bẹ́ẹ̀. Idiot kan máa wá gòkè. Irú dìdìrín tí mo fi ṣe DP yìí náà, onímú títẹ, onímú fífẹ́, ẹlẹ́nu pọ̀npọ̀, olójú fitín. Òun náà máa bú mi, á wá máa sọ fún mi pé ó tẹ́ wa lọ́rùn lórí àbáyẹ lọ wo ṣọ́ọ̀bù ẹ̀. Àbáyà tó wà nínú ṣọ́ọ̀bù ẹ̀ kò tó méje. Olórí burúkú ó tà kó fi pààrọ̀ kan ni. Olórí burúkú àwọn àfáà àwọn ti sọ yín dolórí burúkú kalẹ̀. Wọ́n wá ń dún àwọn ọmọ ilé kéwú ẹ̀ lè sọ̀rọ̀, wọ́n ti fi yín sínú kéèjì. Ẹ lè sọ anything. Nígbà tó yẹ pé kan tí Muhammadu sọ pé kó máa ṣe fún yín nìyẹn. Who are you to complain? Àwọn òbí yín náà wọ́n lajúlẹ̀, wọ́n sọ ọmọdé olórí burúkú mọ́ wọn lọ́wọ́. Please, my gender, ẹ yọ ọmọ kúrò nínú òṣì, ẹ yọ ọmọ kúrò nínú ilé kéwú. I have been saying this thing. Ìwọ tó bá fẹ́ jèrè ọmọ, kò sí wàhálà. Olórí burúkú ọmọ òṣì bọ̀dá Muftau, ó ra mílìkì, ó lọ gbé fún ìyá ẹ̀. Ó ní màámi òun ò ní máa dọ̀bálẹ̀ fún yín mọ́ torí ó join tabligh. Mo dẹ̀ kọ́ọ̀sì bọ̀dá yẹn, ìyá yẹn náà dẹ̀ kọ́ọ̀sì ẹ̀, because I don't know why. Ó wá lọ ra milk ọlọ́pẹ́, team milk. Ipe ò ní máa dọ̀bálẹ̀ fún ìyá ẹ̀ mọ́. That's a family friend ni o, kò ṣe pé kí ni o. Olórí burúkú rẹ̀ náà, òun náà ti lọ́mọ kalẹ̀. Àwọn ọmọ ẹ̀ náà ò dọ̀bálẹ̀ fún mọ́. Láti ilé ayé ẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní ṣòfò. Do you see that? So ẹ̀sìn, ó wá pín wa níyà. A Christian cannot communicate with a Muslim. Funny enough, ẹ̀sìn méjèèjì, tẹ́ ẹ bá come across TikTok, àwọn méjì náà wá antagonize ara wọn. Tell us why Jesus is kìíní kan. Why are you not a Muslim? Olóṣì ẹ̀ wá ń ṣòṣì bí ẹran aṣẹ́wọ̀ ẹ̀ ń ṣòṣì. Gbogbo sí ayé yẹn fi ń ṣorí burúkú káàkiri. Now, Ajani Bello ó ṣe tiẹ̀. Ẹ̀sìn yẹn ó máa padà bọ́ sórí ọmọ wa ń kọrin. Ẹ̀dẹ̀ sọ pé àràmù ni. Bàbá yẹn ó pariwo àràmù tẹ́ jáde láyé ni. Ọmọ ẹ̀ ò lè pọ̀ ọmọ ẹ̀ kó wá sọ pé ọmọ mi wàá wọ náà o. Ọmọ yẹn dẹ̀ fi orin yẹn, owó orin yẹn ó fi ń tọ́jú yín. Ẹ̀yin máa wá tan kíní, ẹ máa ṣe fídíò àtàwọn olórí burúkú tó ń mú fóònù jáde. Ẹ má bínú ẹ̀yin bàbá mi. A máa tan kíní, àwọn bàbá yín wọ́n sì máa sọ pé ẹ̀pà náà Adébọ̀rẹ́. Àwọn ọmọ wọn dẹ̀ ń ṣẹbọ, because if you are a musician and a Muslim, automatically you are elebos. Àwọn Kábílà àti Hábílà, ṣé wọ́n gbẹ́bọ fún Allah àbọ̀ gbẹ́bọ? Allah gbẹ́bọ. Tàbá sáwọn sacrifice, ẹ máa dá wa lóhùn pé rárá o, wọ́n ń ṣe sàárà ni. So kí ni sàárà ní kíní? Ẹ wá ń gba gbogbo ẹ̀ ń dàrú. Olórí burúkú gbogbo yín, ẹ̀yin ìyá, ẹ mọ́ ọmọ yín kò lè kéwú, òbú ẹ ló fi bí o, okókó náà fi bí. Wọ́n kọ̀ ya ẹ lóko ni, ìwọ gọgọ ló ní, tó bá da wá ní tiẹ̀ ni, tí ò bá da wá ní tiẹ̀ náà ni. So now, táwọn ọmọ yín bá wá lóyún ẹ̀sìn, ẹ wà fà tó tọwọ́ bọ ọmọ ní òbò. Mo tẹ̀ láìkí bọ́ ṣe tètè arrest ẹ̀. Olórí burúkú kan náà ní Italy, ó lóun lè bọ ọmọ kékeré sùn, wọ́n fi sọ̀kọ̀ àṣetánù lọ sí Pakistan. Ẹ rí bẹ́ẹ̀ yẹn. So please, think for yourself. Hold yourself responsible. MSBABA is doing a very great job.
I must say it. Ṣé àwọn tó wá kọ̀ tọ́lọ̀, because I've got a Muslim in my family. Àwọn tó ń kọrin, mo ti sọ fún wọn pé inú náà lẹ̀ ń lọ, wọ́n ní rárá. Àwọn tí wọ́n yàwòrán, inú náà ló ń lọ, ó ní rárá. Okay, bóyá èmi mò ń wọnú náà, inú náà tèmi kò sí wàhálà. Ancestor advocate, wọ́n ti kọ sí pé Queen of Fire, wọ́n ti ní àwọn ọmọlẹ́yìn dáadáa, àti pọ̀tá àwọ̀ náà. Àmọ́ please, can you reason for yourself for once? Mo ti tún sọ o, I'm not talking to the gullible ones. Àwọn kan wà nísìn, àwọn máa sunkún ní comment section nísìn ni, àwọn máa sọ pé Jesus is Lord, ayé Jesus máa bàjẹ́ ni, àwọn máa sọ pé Allah nìkan ni religion tọ́lọ́run máa gbà, òun ni Islam. For what reason tẹ́ máa fi sọ pé Islam lọ́lọ́run máa gbà? Láti bo síbo. Pangu, ṣé táwọn yẹn bá gbé kinní wá fún wa, ṣé bọ́yẹ̀ ń ṣe bí ìyẹn làwọn náà máa gbà? Okay, àwọn what of ìran àwọn ẹ̀yà kan wà tí wọ́n máa ń jẹ ìfun ẹran tó yẹ pé wọn ò sọ̀rọ̀ jáde like we human being. Ẹ má bínú, I'm exceeding my time. Àwọn bí wọn ò sọ̀rọ̀ bí human being. Ahọ́n náà máa fi ń sọ̀rọ̀ bí azabi àbí kí wọ́n ti sọ orúkọ máa ń gbàgbé ni. ẹ lè take your time in for next time. Ẹ ṣeun. Àwọn tó máa ń ṣe ẹ jọ, ṣé àwọn yẹn ṣó ń lọ inú náà àbí fire náà lọ? Àwọn tó máa ń fi ahọ́n sọ̀rọ̀ yẹn, tó máa ń ṣe inú náà lọ? Àwọn tó yẹ pé wọ́n rí ìwé for the first time, wọ́n họ dànù ni. Fanta, ìjọ tí wọ́n rí Fanta báyìí, wọ́n sá lọ ni. Wọ́n padà convince wọn pé ó dùn, wọ́n wá tẹ̀sẹ̀ gbogbo wọn wá ṣẹ̀ṣẹ̀ mú. Ṣáwọn yẹn ṣe jẹ́ náà lọ àbálùjọ náà? Olórí burúkú lẹ́yìn àfáyé ti ṣe dànù. Thank you so much, Sari. MSBABA, mo need the clip yìí. I need this clip. Energy, but thank you. Everyone round up. Thank you so much. And also, Sister Ketolo, obviously, Emma, anyway. Ṣé mọ̀ pé hair extension náà haram ni? Àwa tí jẹ́ pé Nigeria, how many of us women they use attachment? Haram. Àwọn tó bá ní cancer, bóyá irun wọn ti lọ, tó bá lọ ra wig, haram. Ṣẹ́rí nǹkan tá là ń ṣe bíbá, ṣẹ́rí pé kò make sense. Àdìsí yẹn nìyí, ó ní Allah calls the woman. Ó ní òbò àwọn ọmọdé halal. Halal. Mashallah. Ẹ ṣé, thank you very much. Ẹ ṣé, sis. Right, 1 million. Yes, mo need the recording here. That was fire. Ẹ ṣé, thank you. Slave of Allah, it was okay now. I'm discussing music. Ẹ kálẹ́ 1 million. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́. A kú àtàárọ̀. Àdúrà gbogbo ó gbà lágbára Ọlọ́run. Èmi wá bá àfà 1 million nílé, mo á ń gbọ́ program yìí, mo á ní kí àfà ẹni tó sọ̀rọ̀ lọ tó sọ̀rọ̀ àwọn àfà lọ, mo á ní kí àfà kan join, kí àfà sọ pé àwọn fẹ́ sọ̀rọ̀, kí fi wá bá wọn sọ̀rọ̀. Ẹni yẹn kì í ṣe gbogbo àwọn àfà ló yẹ kó sọ pé wọ́n ṣe báyẹn. Àwọn míì wà nù àwọn àfà tó jẹ́ pé nǹkan ìbílẹ̀ ni wọ́n ń ṣe, kí ni wọ́n ń ṣe. Bí irú èmi báyìí nísìnyí, tèmi wá bá fà 1 million lè. Ẹjọ́ ṣé Muslim ni? Mùsùlùmí lèmi. Ẹ já sọ̀rọ̀. Ẹ má ẹjọ́ tẹ́ bá ti wá sókè nǹkan tẹ́ ń try láti ṣe, because number one, ṣé mọ nǹkan tí sísìn yẹn sọ, wọn ò generalize àwọn àfà. Wọ́n ní pé gbogbo ẹ̀yin àfà tẹ́ ń ṣe kinní tẹ́ ń ṣe báyìí. Tó bá jẹ́ pé ẹ fall into that category, wọn ò bá yín sọ̀rọ̀. But tẹ́ bá mọ̀ pé guilty conscience ń ṣe yín, pé ẹ fall into that category. Àwọn òyìnbó máa ń sọ pé if the shoe fits, you tie the laces. But if the shoe no be your size, it's not a generalization now. She get? Okay. So Muslim ni church in practice Islam. Mo say Islam. Yeah, like church in ṣe salat in practice in ṣe Ramadan in ṣe gbogbo esa. Ẹjọ́ tí n bá ti jí láàárọ̀, àwọn méjì sáà ń gbọ́ mímú ṣe sọ fún yín báyìí nísìn. Tí n bá jí láàárọ̀, màá kírun àṣùbà láàárọ̀, ṣé ń gbọ́ mi? Mo ń gbọ́. Ṣé ń gbọ́ mi? Tí n bá ti kírun àṣùbà, mo lè má kí tọ̀sán, mo lè má kí talẹ́. Ṣùgbọ́n láṣùbà yẹn, ń make sure pé màá kí, màá sì ń kì í. Tó bá sì yẹ pé kí n ṣe nǹkan mí náà ní nǹkan mí náà, ń ṣe àṣejẹ, ń tọ́jú ẹ̀mí mi, ń ja irun jègbò, ń wí àgbò. Bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe nu. Ṣùgbọ́n ènìyàn nǹkan tí wọ́n wá sọ, wọ́n ti dá ọkọ̀ irú àwọn àfáà náà.
wọ́n ti dá ọkọ rẹ̀ náà mọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn. Tí gbọ́ mi. Alpha, ẹni sọ̀rọ̀. Ẹ já padà, ẹ padà Wọ́n sẹ́yìn. bá béèrè question kan lọ́wọ́ ẹni yẹn pé ṣé gbogbo nǹkan tí wọ́n kà kalẹ̀ bó ṣe pọ̀ tó yìí só ṣẹlẹ̀ mélòó ló ṣẹlẹ̀ sáwọn ọ̀nù rẹ̀? Question tí mo fẹ́ bẹ̀rẹ̀ kí gbogbo lé wa gbọ́ nìyẹn. Káwọn mi náà wà mọ̀ sọ yes 1 million náà wà ń bí. Àbí 1 million wà ń bí kì í ṣàfà àmọ́ ti tẹ̀ olúwo kí ló kúra rẹ̀ nísìnyí. And this guy just calm Question tí mo down. fẹ́ bẹ̀rẹ̀. Hey, they relax now. Ẹ já dá padà díẹ̀. Ẹ mention nípa Solat. Ẹ sọ wípé Solat yín kò ń pé. Nípe nígbà míì. Èmi pé rárá àti rárá. Èmi pa ọbẹ̀ mi. Ṣé a ṣì lè pè yín ní Mùsùlùmí ṣá? Sẹ́mi. Mùsùlùmí ni mí bí ẹ bá délé mi. Ẹ jẹ́ ń fi nǹkan hàn yín. Ẹ jẹ́ ń fi nǹkan hàn yín. Ànábì yín fúnra yín ló sọ, kì í ṣe mi ló ń sọ. Torí mo ṣe ń bèrè, ẹ jẹ́ ń fi hàn yín mọ́ bọ̀. Ẹ̀yin ẹrú alá. Ẹrú àlá. Imagine, ó máa embarrass me because ẹ mọ̀ pé as black people, as ancestors wa, a ní slave history, right? Bó ṣe kó wa lẹ́rú. So, ó máa ń bà mí nínú jẹ́ ńgbà míì táwọn èèyàn bá ń parí ara wọn ẹrú kìíní, ẹrú àlá. Like, it's just, anyway, it's not my business, but because I share the same blood, I share the same look, you understand? Ó máa ń jẹ́ kí n feel some type of way for a black man to be calling himself an ẹrú. Anyway, ẹ jẹ́ sáré káàdì tẹ̀yìn fún yín nǹkan tí Ànábì yín sọ nìyí. Ó ní pé Rasulullah sallallahu alayhi wa sallam said, ó ní that which differentiates, nǹkan tó máa ń jẹ́ kó yàtọ̀, nǹkan tó máa ń differentiate the disbelievers and the hypocrite is our performance of salat. Anyone who abandons it becomes a disbeliever. Matunka. Ancestors, ẹ bá mi tún Yorùbá mi, mo ṣe máa tún lẹ́ẹ̀kan yẹn. Ṣẹ̀rípò ó ti separate believer from non-believer. Kí ló jẹ́ káwọn onígbàgbọ́ yàtọ̀ sí àwọn tí wọ́n nígbàgbọ́? Òun ni sọ láti yẹn. Ànábì sọ wípé ẹni tó bá abandon ẹ̀, he becomes a disbeliever. And from what I know, sọ láti yẹn is 5 times obligation. It's a must. So, torí mo ṣe ń bèrè pé ṣé, are you sure you are still a Muslim? Not according to my words, but according to Ànábì Muhammad. Ta ló sọ fún ẹ̀yin bẹ́ẹ̀? Ṣebí nǹkan tó kà Ṣé fún yín. nǹkan tí wọ́n kọ sínú rẹ̀ ni ẹ̀yin kà jáde báyìí? Ẹ lè ká fúnra ara yín náà, ló wà lójú screen. I don't speak from my own knowledge. Gbogbo nǹkan tí n bá sọ, mo lè show you ní reference for every single thing. I'm very confident in that area. Tí n bá sọ pé Ànábì jí nǹkan, máa fi hàn yín. Tí n bá sọ pé Ànábì bẹ̀rù sùn, máa fi hàn yín. Tí n bá sọ pé Ànábì ṣe 9 sum, máa fi hàn yín. Fún àwọn ẹlòmíì tí ó bá jẹ́ pé wọ́n bá mú ní ọ̀kúnkúndùn fún ara wọn tó jẹ́ pé wọ́n mú pàpàpì dandan fún àwọn ìbẹ́nu àwọn ẹlòmíì náà bá wọn. Ìsì ìbẹ́nu àwọn ẹlòmíì bá wọn tó jẹ́ pé àwọn gan ni wọ́n tún pe oníkálukú pé ẹ gbọ́dọ̀ mọ́ 1 million. Ṣé mo nǹkan tẹ́mi like? Ẹ má address me directly. Address the hadith. Address what Ànábì. Ẹ bá mi, ẹni sọ̀rọ̀ sà. Ẹ bá mi, èmi kọ́ mo kọ́ kíní. So, ẹ má shift there lórí mi. Address what Ànábì Muhammad said. Ànábì Muhammad sọ wípé ètò láyé ṣẹlẹ̀ bá mi sáré tú ibi báyìí. Tẹ́ bá mind. Nǹkan tó máa ń separate. Ẹ já tún ní Yorùbá. Àwọn ẹrú àlá ò ní gbọ́. Nǹkan tó máa ń bá mi fà náà nulẹ̀ every time ni àwọn ẹrú àlá ni. Ìwọ kírun àsùbà ò sì kí gbogbo yòókù pé inú náà ló ń lọ. Inú náà ò lọ. Ẹ kú ètò jàre. Elédùmarè máa máa tẹ̀yìn síwájú. Ẹ ṣe 1 million. I don't think he's ready, to be honest. Ṣebí nǹkan lẹ kà fún bíbá yìí tó ṣe máa máa deny náà nìyẹn. Yeah, bó ṣe máa ṣe nìyẹn. Wọ́n ti kó sí wọn lọ́pọlọ slavery yẹn. Ó dẹ́ ìgbélé kéwú fún 9 good years. Tó ṣẹrú ẹ máa mú mi síwọ́. Ẹ máa pọn mi fún àfà. Èmi náà gbélé kéwú 9 years. Kódà tí mo bá lè sú àfà yẹn gan báyìí ni màá sú rẹ̀ right now. Wallahi. Cause mo really rí kókó nǹkan tí mo ṣe tí mo jìyà fún 9 years yẹn. Mi rí kókó nǹkan yẹn. Ṣé wọ́n máa ń ná yín gbà yẹn náà? Gidi gan. Mo feel bẹ́ẹ̀ ni pé gbogbo Nigerians at least gbogbo yín need the same experience. Wọ́n ti lu kéwú yẹn sínú yín, and that's not teaching. That's putting fear into children. That's why gbogbo yín they translate it for them. Gbogbo àwọn àfáà yẹn wọ́n lu anybody like ẹrú ni, olórí burúkú ni gbogbo wọn. Lè rí kan jáde kan defend anything. Gbogbo àwọn àfáà wọn tó jẹ́ àwọn sheik àgbàlagbà wọn ò lè jáde báyìí.
cause ìran ni wọ́n kàn lo anybody like ẹrú ìṣẹ́rú sí yẹn wà lálùbáríkà what's àlùbáríkà ọmọ Elédùmarè máa tẹ̀yìn síwájú ẹni jábọ́ ẹ ẹ kú ṣé, ètò thank jàre. you sir. Alpha yín kọ́ lọ gather evidence next time ṣe get. Wọn ò ní nǹkan sọ, to be honest, wọn ò ní nǹkan kan sọ. All right, ẹ ṣé. Gbogbo wọn mọ̀ tún mọ Kùránì wọn gbogbo àwọn Wọ́n afáyẹn mọ gbogbo àwọn mọ̀ tí tún mọ wọ́n ń ṣe sọ Kùránì ẹni láti tó gan. tú wá tí àwọn òrí kankan mo ti ka gbogbo ẹ̀ láti A to Z Yorùbá rẹ̀ mo ti ka kò sí àdúrà kankan nù rẹ̀ àfi kí Allah kó mọ bá àwọn ọ̀dà ìdọ̀ ṣègbàgádì like kó máa compare síra wọn Allah ní kí o ṣe tèmi kí wọ́n ṣe tiẹ̀ ní nonsense. lórí òní gbọ́ náà ni. Ẹ ṣé, thank you 1 million. Alpha ẹ lọ ṣe research kẹ́ padà wá next time. Mo ti fún yín homework. Ẹ máa ṣe sọ láti yín, ẹ lè máa pera yín Mùsùlùmí. Ànábì ti sọ, èmi kọ́ mo sọ. Ẹ ṣé 1 million. All right, Folly. Folly baby, àbí Folly, yeah, Folly baby. Jẹ́ Muslim ẹ sọ hi ní comment section ẹ jọ̀ọ́ ká gbé yín sókè. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alaikum salam. Ẹ kálẹ́. Ẹgbẹ́nu sí mic properly ẹ jọ̀ọ́ ẹ clear. Gbogbo nǹkan tẹ̀ ń sọ látàárọ̀ ẹ bá ní debate lérí ẹ̀. Àwọn àfáà méjì nǹkan bẹ tí èmi ò ráyè mi ò bẹ́ẹ̀ ráyè much. Gbogbo èyí tẹ̀ ń sọ látàárọ̀ mò ń wò yín. Mo ní bá ní debate lórí ẹ̀ tájọ yànnàná ọ̀rọ̀ fúnra wa. Irú debate wo lẹ fẹ́? Anywhere bí tẹ bá fẹ́ lọ ẹni gbogbo èyí tẹ̀ ń sọ náà ni gbogbo àwọn evidence tẹ̀ mú wá. Okay, ẹ fún wa l'example nǹkan tá a sọ tẹ fẹ́ discuss at least ó yẹ kẹ́ ẹ ní lọ́kàn. Kí la sọ tó wà shocking àbí tẹ́ disagree pẹ̀lú ṣe get? Tẹ́ ń gbọ́ mi. I don't have time. I don't have much time to spend here. You don't have time, but what is the debate going to be about? At least one topic. You don't have time, but you have time to come and ask for a debate without giving us a topic. Can make sense now, please. It makes sense. All what I've been saying since all this while. So that's what I'm trying to say. Give me an example. We've said a lot. We've been here for an hour at least. We've said a lot. Oh yeah, any point? You are coming to challenge for the debate. All these things you have been saying. Mama Soros to many people tonight. I'm not going to retain everything. Me, you want to go now. Mama retain. If one topic, if one topic, she Ali be in question. I better drop because you keep saying I don't have time. I don't have time. Yes, I will keep on saying that I don't have time. So why are you up here if you don't have time? I just come for clarification. That's all what I've been saying. If you have all this why alone can you come Allah many points now so that I'm having evidence. Just listen, you calm down and you listen to me. I'm very calm, but you are not making your point very clear. Allah is gidi. Ẹ̀rí wà fún. Ẹ má drop ta ló drop wọn. Fúnra ẹ̀ ló drop. Okay. Ẹ má drop wọn. Kó calm down. Mo fẹ́ jẹ́ kó relax, kó calm down so that I sorrow. I don't have time. Ó dà pé kíní ẹ jẹ́ kó feel nice. You know, it makes you feel superior when you tell someone, I don't have time for this, you know, but you have no point to prove. Tẹ́ bá fẹ́ wá sókè kẹ́ sọ one particular thing. Okay, nǹkan tẹ́ sọ mo disagree pẹ̀lú ẹ̀, ẹ̀rí nìyí. That's how to have a conversation now. You prove us otherwise. You prove us wrong. Ọbáfẹ́mi. Ẹ kálẹ́. Ẹ kálẹ́. Mùsùlùmí ni mí, so mi ò lọ́pọlọ. Mashallah, ẹ kálẹ́. Yes. So kí ló dé tó ṣe wípé orúkọ ẹyọ kan lẹ máa ń pe Allah ládùúrú gbogbo orúkọ tó ní? Orúkọ mélòó ló ní? Like òun ló dá everything now, òun ló dá ayé àtọ̀run now. Kí ló dé a máa ń pe orúkọ nínú gbogbo orúkọ tó ní olórí burúkú nìkan lẹ máa ń dárúkọ nú àwọn orúkọ yẹn. Like afẹ̀míṣòfò wà bẹ́ẹ̀,
apanimáyọ̀dà wà ń bẹ̀ àfi abọ́mọdún márùn sún wa àwọn orúkọ gidi wà ń bẹ̀ àwọn orúkọ yẹn bọ̀ olórí mo máa ń notice pé nínú àwọn orúkọ yẹn olórí burúkú nìkan lè máa ń mú nínú àwọn orúkọ yẹn kí ló tẹ̀ kí n pè láwọn orúkọ ẹ̀ yòókù. This thing is not. I'm sorry, this is a very big hypocrisy. You guys are just being hypocrites. Like it's an hypocrite. Like torí pé mò ń jẹ́ Ọbáfẹ́mi mò ń jẹ́ Níyì ìsìn kẹ́ wá máa pè mí ní Níyì kẹ́ wá máa pè Ọbáfẹ́mi. That's not nice. That's not nice, seriously. Èèyàn dún ọmọ ọdún márùn-ún gbogbo àwọn nǹkan yẹn wá ẹ pé lórí burúkú nìkan lẹ rí mú lára orúkọ yẹn. It's not nice, seriously. Àti gbọ́ a máa ṣe àtúnṣe ẹ má bínú sá. All right. Ẹ ṣe gbogbo iléeṣẹ́ ti gbọ́ ẹ máa try láti máa lo àwọn 99 names yẹn. Ẹ ṣe.